ìbà Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbinimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọlọ́lá aníyìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àwọn ọba pòpọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà lọ́wọ́ yín lé ní o ẹ jẹ́ kó jú wa ṣe tó ọpẹ́ ní fún Ọlọ́run ọba tó ní ìkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba jípọjọ́ kúdà ọba tó gbọngbọ́n tí ò fara tí nǹkan kan ìbà lọ́wọ́ rẹ o. A kí àwọn èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé gbogbo kíbi tí ọwọ́jà ètò yìí bá ti ń ka yín mọ́ a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ a kí yín pé ẹ kú ìmọ́ra ọdún ẹ kú ojúlọ́nà ọdún tuntun yóò bá oníkúlùkù wa láyọ̀ àti àlàáfíà ara wa ó mọ le kò sí ní lè takú warapa lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ní ìkápá ọlá alágbára lórí ohun gbogbo àgbẹ́kẹ̀lé gbogbo wa ò ní já sásán tó ọpẹ́ ní fọ́lọ́run ọba o pa tó bọ́ sórí ìkànnì ilé ní ká wá fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ tún dé dúró lórí ìlú yìí lórí atótónu gbogbo káàkiri tìbútòrò a gba àwọn ìpè lóríṣiríṣi lọ́dọ̀ àwọn tí wọ́n ń fẹ́ tiwa tí wọ́n pè wá nípa ọ̀rọ̀ arábìnrin kan ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó sọ ọ̀rọ̀ kan tí gbogbo orí ayélujára sì gba iná jẹ lẹ́nujọ́ mẹ́ta yìí arábìnrin wa ọ̀hún tí wọ́n ń pè ní Kẹ́mi Badenoch ọ̀rọ̀ pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí ìtàkùrọ̀sọ òun àti vice president igbákejì ààrẹ wa Kasim Shettima ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan àwọn ará abẹ́ faraya lókè ọya lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n ní ká ti bè sáná ká máa kíyèsí oògùn tẹ́ ẹ bá rí ọmọ ọkọ Yorùbá kò sí ní àmì ọmọ ọkọ ó mọ hàn lára wọn ní gbogbo bí ilẹ̀kílẹ̀ tán bá wà. Arábìnrin yẹn sọ àwọn kókó ọ̀rọ̀ kan tíjọba ìlú yìí ò mójútó torí pé àfẹ́ràn òdodo. Mo rí Rufai Oseni mo rí reaction ẹ̀ a lot of people ni mo rí reaction wọn máa nǹkan tán pè ní Reno Omokri mo rí reaction tiẹ̀ náà wọ́n ní ibi tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì bí ìlú gángan lọ̀rọ̀ náà àwọn tó wá jẹ́ Yorùbá tiwa ọ̀pọ̀lọpọ̀ pè fún kíyèsára fún arábìnrin yẹn because irú ẹ̀ ti ṣe dáadáa láìmọye ìgbà torí ẹ̀ làwọn èèyàn ṣe ní ká pe àwọn èèyàn wa níbikíbi pé kí wọ́n má dákẹ́ kí wọ́n sì sọ fún Kẹ́mi náà kó náà máa rìn tìfura ní gbogbo ibi kílẹ̀kílẹ̀ ibi tó bá wà nítorí pé àwọn irú ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ rí tí àwọn èèyàn sì mọ ibi tọ́rọ̀ yẹn padà já sí ọ̀rọ̀ yìí ò ní já sábúrú fún o lágbára lọ́wọ́ Elédùmarè ṣùgbọ́n gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ní ìfẹ́ ọmọ Yorùbá nínú níbikíbi tá a bá ti ń sunkún òmìnira ilẹ̀ Yorùbá ẹ máa gbìyànjú láti máa fàdúrà ránṣẹ́ tàbí gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ k'Olúwa ó bá wa dáàbò bo arábìnrin tó sọ̀rọ̀ yìí torí pé ọ̀nà méjì ló kú sí níjọ́ tó ti sọ̀rọ̀ yẹn ilẹ̀ Haúsá wọ́n gbaná jẹ o ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ àwọn aláìmọ̀kan nínú ìran Yorùbá àwọn náà
wọ́n gbaná jẹ àwọn òye gbaná jẹ ní tiwọn nítorí pé aláìmọ̀kan ni wọ́n. àwọn ará òkè ọ̀hún náà tó jẹ́ alámúlégbè wa ń bì báyìí àwọn náà gbaná jẹ gbogbo wọn gbaná jẹ torí ọ̀rọ̀ yẹn hì tí wọn gan ó rí lè pọ̀ wọ́n nínú akínyẹmí ara torí òdodo ọ̀rọ̀ àmọ́ ó máa ń korò létí gan òdodo ọ̀rọ̀ kì í dùn tẹ́ bá wo ọ̀rọ̀ tárábìnrin yìí sọ especially eléyìí tó sọ nípa ọ̀rọ̀ ọlọ́pàá ṣé bẹ́ẹ̀ kọ́ ló rí ni àìmọye olódodo tó ti kú sípò kà àbí kìí ṣe Nàìjíríà yìí la wà tá a bá fẹ́ kà á ní series tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn lórílẹ̀‐èdè yìí. ẹnìkan sọ̀rọ̀ kan lọ́sàn-án yìí nínú fọ́nrán kan mi bàbá yà mo save fọ́nrán yẹn màá fi hàn yín. ó ní táwọn bá rìn láti ó dàbí pé Délé ló sọ Délé bàbá Délé Fárótìmí ló sọ̀rọ̀ yìí. ó ní tẹ́ ẹ bá rìn láti Èkó títí dé Lọ́kọ́jà ẹ̀ẹ̀kan 40 checking point àwọn custom officer olùmọ̀ láti Lọ́kọ́jà títí dé Katsina ní rí checking point kankan. kí ló dé torí bẹ́ẹ̀ ara àwọn nǹkan tó mú Délé Fárótìmí sí rèé bó o ní Kẹ́mi ò ṣe ní sọ̀rọ̀ because ara bí tá a ti ń kókù lórílẹ̀‐èdè yìí tẹ́ ẹ bá rí tí wàhálà ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá àwọn èèyàn wa náà máa ń lọ́wọ́ ń bẹ̀ wọ́n máa ń lọ́wọ́ sí i. àwọn èèyàn kan bẹ nínú ìran Yorùbá tẹ́ pé ò tax fàsókè yédóborí ni wọ́n tí wọ́n ń gbé jòrú san ìran Yorùbá gbogbo gbà nítorí àtijẹ àti mu tiwọn kò sí kàtàkì gbà ń bẹ́ẹ̀ o àtijẹ àti mu náà lọ. a ti sọ̀rọ̀ yìí láìmọye ìgbà báwọn èèyàn wọn ṣe jẹ́ òbílẹ̀jẹ́ bí wọ́n ṣe ń jẹ́ agbódegbà fáwọn ẹni ibi lórílẹ̀‐èdè Yorùbá a ti sọ láìmọye ìgbà. kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ikú Bọ́lá Ìgè láti 2021 títí dè níta dóyìí àmẹ́ni tó pa á. nígbà yẹn Ọbásanjọ́ ni president orílẹ̀-èdè IG orílẹ̀-èdè nígbà yẹn Tafa Balógun ni wọ́n sì pa Bọ́lá Ìgè àsìmẹ́ni tó pa á dòní tá a wà nú ẹ̀. ẹ sì ní ọ̀rọ̀ tí Kẹ́mi Badenoch sọ ẹ ní ọ̀rọ̀ rúnrún ni pé kì í sọ̀rọ̀ ta ló pa Bọ́lá Ìgè ta lẹni tó pa Bọ́lá Ìgè ẹnìkan sáà ni ó jagbódegbà ọmọ Yorùbá kan ni ó ṣàgbódegbà tí ó ṣe tí ó gba ejò òru san Bọ́lá Ìgè torí wọ́n ní tí kú ilé ò bá pa ní tòde ò lè pààyàn wọ́n sì ní afọ́jú tó bá fòru wọ̀lú tí wọ́n ń júwe sàárè afọ́jú àlejò tó fòru wọ̀lú tí wọ́n ń júwe sàárè afọ́jú ìsàmàkó lọ́wọ́ kan onílé nú òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn. wọ́n ṣekú pa bàbá Bọ́lá Ìgè bàbá Bọ́lá Ìgè ò fọwọ́ rọrí kù wọ́n larin mọ́ àbá lórí kú ni tẹ́jẹ̀ bò ó gbogbo àwọn tá a tẹ̀ lókù dé sáòkè gbà yẹn la mọ tójú wá rí lọ́dún náà lọ́hùn but dèní ta lẹni náà tó pa Bọ́lá Ìgè ẹ wá ní Kẹ́mi Badenoch kì í sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ ò tọ́ sí lẹ́nu ẹni ń ṣe agbódegbà fáwọn British ni agbódegbà wo ló fẹ́ ṣe fún British torí ẹ̀ ni mo ṣe fẹ́ sọ fáwọn ọmọ Yorùbá tó wà ní UK wípé ẹ sọ fún Kẹ́mi Badenoch dáadáa pé kó ṣọ́ra láàrin àwọn bìrìtìkó fọ́rọ̀ tó sọ yẹn torí àwọn ni ẹnjìníà tí ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ibi tèmi ń lọ lálẹ́ gangan nìyẹn àwọn ẹnjìníà tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí ẹ sọ fún gbọmọgbọmọ ẹni kó ṣọ́ra ṣe ọ̀rọ̀ tó sọ yẹn vibration yẹn lágbára púpọ̀
àwọn tó fa allegation kan ìròmì tí ń jólókè odò ni onílù rẹ̀ ń bẹ sàlẹ̀ omi onílù tí ń bẹ lásàlẹ̀ omi British ni kó ṣọ́ra láàrin wọn káwọn bá gbé jòrú sán àwọn tí ń ké lókè ọ̀yà òsín tí wọ́n fi ṣe tí ò bá ti wá sórí ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ibi tó wà yẹn ilẹ̀ tó léwu ni pẹ̀lú ọ̀rọ̀ tó sọ torí òdodo ọ̀rọ̀ tí wọ́n wá ń japoró rẹ̀ ní Nàìjíríà yìí Ọlọ́run ọba tó láyé kọ́mọ́jọ́ lẹ́yìn lórí arábìnrin yẹn torí ẹ̀ ní gbogbo ṣe sọ pé gbogbo ilé ìjọsìn tí bá ń bẹ lórílẹ̀‐èdè Yorùbá ẹ bá ẹni tó bá nífẹ̀ẹ́ ni o sí dàgbàsókè ilẹ̀ òtù òjire kó fi sínú àdúrà fún Kẹ́mi Badenoch kó má bàa bá ìrìn àjò yẹn rìn ẹ bá wa gbàdúrà fún dáadáa níbikíbi kó má bá ìrìn àjò yẹn rìn nítorí pé òdodo ọ̀rọ̀ tó ní vibration nínú ni ó kan lé ó kan oko ọ̀rọ̀ yẹn dẹ̀ heavy ọ̀rọ̀ yẹn heavy ọ̀pọ̀lọpọ̀ ò tú síbi tó yẹ ká tú sí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ rádàrádà náà tú sí especially àwọn media houses tó handle case yẹn Nàìjíríà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ bá gbọ́ ẹ máa rẹ́rìn ni níbi tí wọ́n ń gbọ́dọ̀ yẹn gbà ọ̀rọ̀ yẹn sì jù bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ ṣebí Bọ́lá Ahmed ọmọ Tinubu ṣe bí Yorùbá ni ṣebí òní gbogbo wa dìbò fún láìpẹ́ pé kó wọlé kó mọ̀ tó kọ orílẹ̀-èdè ṣe é mọ tójú àwọn ará òkè ọ̀yà ti fojú rẹ̀ rí ṣe é mọ irú orin tí wọ́n ti kọ kí léni Àtíkù ti sọ̀rọ̀ ọ̀rọ̀ t'Àtíkù sọ máa play ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́yìn náà fi ti ara yín gbọ́ kẹ́ lè mọ inú ewu tíran Yorùbá wà torí àwọn yẹn wa tá a bá ń sọ̀rọ̀ nígbà míì wọ́n máa fi ń ṣàwẹ́wà ọ̀rọ̀ erémọdé náà máa ń pè ó sì jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ nígbà t'Àtíkù sọ̀rọ̀ lónìí ẹ máa gbọ́ nǹkan tó sọ o ẹ máa gbọ́ nǹkan tó sọ. This country. I think what the average northerner needs is somebody who is from the north and who also understands the other parts of Nigeria and who has been able to build bridges across the rest of the country. This is what the northerner needs. He doesn't need a Yoruba candidate or an Igbo candidate. This is what the northerner needs. ṣé gbọ́ ó níbi táwọn bá dé báyìí pé àwọn ẹ má bínú sí mo fẹ́ ní kàtà díẹ̀ rẹ̀ àwọn northern ó ní wọn ò nídìí Yorùbá báyìí wọn ò sì nídìí Igbo pé Haúsá ẹgbẹ́ wọn ni wọ́n nídìí 2027 kí wá ní tí à ń sọ tẹ́yìn ò wá kàákún ẹ rò pé erémọdé ni ọ̀rọ̀ tá à ń sọ gbogbo ìgbà wọ́n rò pé erémọdé ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu lè ní àníyàn rere fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kí ló máa wá padà lẹ́yìn Bàbá Bọ́lá Ahmed Tinubu a rí wípé àgbàdo tí wọ́n yín ẹ̀yìn ẹgbá ni wọ́n yín sí èèyàn ò kí ń fi agbára wọ́n jẹ́ sọ Yorùbá yìí lórí ìkànnì yìí ọ̀rọ̀ àlùfànṣá ni a gbọ́dọ̀ sọ èèyàn ò kí ń fi tipátipá mẹ́sìn lọ sódò lọ mú mi à ń fi tipátipá mẹ́sìn lódò lọ mú mi òun ni kéèsì tó wà nílẹ̀ yìí gbogbo tí Bàbá Bọ́lá Ahmed ṣe yẹn mo ti sọ severally kẹ́ ẹ ṣe tax reform kẹ́ ẹ national anthem Nàìjíríà tẹ́ ẹ change gbogbo kìnìkan tẹ́ ẹ ṣe yẹn tí mọ́là bá ti débẹ̀ ni wọ́n ó yí gbogbo ẹ̀ padà ìbínú ni wọ́n fi yí padà ṣé ẹ ti rí pa àjọra wa because wọ́n ní majority ní house jù wá lọ all this factor kò
kò yẹ kó mọ̀ yí everybody gbọ́ àwọn tán jẹ́ analyst gbogbo àwọn political analyst tí wọ́n ń sọ̀rọ̀ kiri yìí àwọn ò kí ń wo side yẹn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lágbúrúkú náà máa wò ṣùgbọ́n Bọ́lá Tinubu ó yé ó mọ nǹkan tí ń ṣe àwọn tí wọ́n ń tẹ̀lé ni wọn ò mọ̀ ó ní Yorùbá ṣe máa ń pòwe pé ẹni tó gbọ́n mẹ́ni tó gbọ́n ẹni tó gọ̀ nìkan ni ò mọ́ra wọn ṣùgbọ́n tá a bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjàngbọ̀n wọn lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé gbogbo tó ń dájọ́ yẹn gbogbo pọ́lísì yẹn náà máa dànù wọ́n máa dànù ṣe èmi tí mò ń sọ̀rọ̀ èmi ó yé mi kò sí nǹkan tó òfin tó wà Nàìjíríà kò sí nǹkan kan tó sọ pé kófin yẹn kó máa lọ láíláí sòfà tí àwọn yẹn bá sì ní majority ní house tẹ́ ẹ bá ṣòfin kí Yorùbá ó lè benefit kí Igbo ó lè benefit tá bá da Igbo south gbogbo papọ̀ ààtò northern ààtò wọn nǹkan tí mò ń sọ táwọn èèyàn understand nìyẹn kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bù ú kò sọgbọ́n tẹ́ ẹ fẹ́ dá tẹ́ ẹ fẹ́ bù ú ẹ lè rí North Central yọ kó lára wọn láíláí the only game tẹ́lẹ̀ play ní tẹ́ bá ní North Central yọ ẹ̀ẹ́dẹ̀ lè rí yọ because wọn ò ní dúró tì yín ìdí tí wọn ò sì fi ní dúró ni pé wọ́n mọ gbogbo yín wọ́n mọ ìhà tẹ́ ẹ kọ sáwọn Ìlọrin ò ní dúró Benue ò ní dúró Nasarawa ò ní dúró Kogi ò ní dúró àwọn North Central mò ń kà yẹn o wọn ò ní dúró wọn ó yà support wọn lókè Ọ̀yà tó ti jọ ń ṣe bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ ibi tí problem wà nìyẹn bọ́ ọ̀pọ̀lọpọ̀ orí iná òṣèlú Nàìjíríà débẹ̀ rí ló mọ jẹ́ káwọn èèyàn wá tẹ bá rí èèyàn lórí national TV tí bá ń sọ̀rọ̀ inú ọpọlọ wọn ni máa ń wò lọ pé ṣé ẹni tí ń sọ̀rọ̀ èso mọ nǹkan tí ń sọ bí ẹni tó sọ pé Jonathan ó wọlé 2015 ni tí ń bá mi jiyàn tó ní ká bẹ́ẹ̀ tiẹ̀ ní 30 million tí mò ń sọ fún Jonathan lọ́hùn pé èmi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ìwọ ní tó bá jẹ́ pé bàbá rẹ ló bá bí ọ́n tòótọ́ kó 10 million naira lẹ̀ tí ń bá ní gbà lọ́wọ́ ẹ̀ orí yọ tí ò kó 10 million naira lẹ̀ Jonathan lọ́hùn Òṣòdì ló wà ọmọ Ìgbò ni ó bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé Jonathan ó wọlé mo rẹ́rìn bọ́ngbà tí mo máa jáde tó rí margin ẹ̀rọ ọlọ́mba Orúbẹ̀bẹ̀ wọn ò bílífù gbogbo ohun tó ṣẹlẹ̀ níjọ́ yẹn máa ṣẹlẹ̀ lórúbẹ̀bẹ̀ ṣe fẹ́ kú tí mo ti ń kábò irú ẹ̀ ní sàwọn tí ń tẹ̀lé bàbá tí Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu lè ní mọ̀ ó mọ̀ dáadáa ẹ lọ bí ẹ lọ tẹ̀ nínú ó mọ̀ ju ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lọ wípé kò sú ọ torí ẹ̀ ló fi sọ láwọn ètò sọ wípé táàmù kan ó ti tó fún òun ò bẹ́yẹn Ọlọ́run ló gbóhùn débẹ̀ ní first time tó bá ti second time kìíní kan àwọn ọ̀rọ̀ yẹn àwọn èèyàn ń rí bí ọ̀rọ̀ akin ọ̀rọ̀ akíkanjú mo kàn ń rẹ́rìn ni ó ti rí fíìmù bóyá ń lọ mọ́là wọn ń padà wọn ò dàbí Yorùbá ẹ̀yin ni àwọn èèyàn yóò mọ̀ pè yín 100 ọdún tí Yorùbá bá ti ń pe Yorùbá ẹgbẹ́ rẹ̀ wípé ẹjẹ́ àpàtọ̀pọ̀ wọn lè má da yín lóhùn tí mọ̀ dí òfin fún ìran Yorùbá lè má da yín lóhùn bọ̀ mọ́là ò rí bẹ́ẹ̀ mọ́là ò rí bẹ́ẹ̀ àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lénìí ṣé ẹ mọ̀ pé BBC London èdè kan péré náà mú ní gbogbo Áfíríkà tí ń sọ̀rọ̀ ńbẹ̀ òun náà ni èdè Haúsá BBC London yẹn òun làwọn mọ́là máa ń dúró gbọ́ lójú ọjọ́ tábàtà gbé rédíò sétí wọ́n ń gbọ́ rédíò Nàìjíríà wọ́n ń gbọ́ gbòòrò rédíò Nàìjíríà local rédíò àwọn ń gbọ́ BBC Haúsá live náà máa ń gbọ́ ó dẹ̀ nídìí torí information but àwa ò mọ̀ níbí báyìí nínú wa mélòó wa ló ń gbọ́ rédíò mélòó nínú àwọn tí ń pariwo kiri yìí pé Tinubu ni Bọ́lá Tinubu ni ń gbọ́ rédíò mélòó torí ẹ̀ ni mo ṣe máa ń rẹ́rìn Haúsá ìtafẹ́ ń finish orílẹ̀-èdè information ni gbogbo bí Tinubu ṣe wà bẹ́ẹ̀ tí wọn ò ní access síjọba gbogbo yẹn ń ta wọn lára gan tí wọn rẹ̀ sọ pé wàláì bazamuzabe ṣìbà wàláì wọn ti conclude kì í ṣàwọn tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe bàbá Adamawa yìí kí lórúkọ Ribadu ni ó jẹ́ kí Tinubu wọlé north kì í ṣe Ribadu ẹ lọ wo presidential election wọn na bàbá Adamawa wọn nà ń Kaduna tí El-Rufai ti dúró wípé àwọn bàbá wọn ò ṣe báyìí nígbà tí wọ́n tó sọ̀rọ̀ níjọ́ tí wọ́n ń ṣe primary
wọ́n na mọ́lẹ́jọ́ presidential ẹ lọ wo election Kaduna wọ́n na El-Rufai mọ́lé wọ́n na mọ́lé etí bàbá Tinubu tó fi bíìtì Àtíkù ní nǹkan tó rí ní Katsina tá gbẹnu léra wọn àtàwọn ìlú kan tó ti wí ní kílórúkọ ìlú Nasarawa mo sì ní fígọ̀ yẹn lọ́wọ́ lẹ́nìí aṣọ olóṣèlú mo ní àwọn fígọ̀ yẹn lọ́wọ́ lóríṣiríṣi tí mo kó pamọ́ tí wọ́n máa kó jáde tí máa fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ màá fáwọn tí wọ́n máa ń lọ sí National TV lọ sọ̀rọ̀ pé ẹ lọ wo election kì í ṣe irú ìbò Ẹdó ìbò kíní kan TPC wọlé yẹn ó nìbò ẹ máa retí ìbò 2027 sẹ́ ọkàn mi balẹ̀ dọ́ba mo mọ̀ wọ́n lójú máa sọ̀rọ̀ tí mò ń sọ yìí mo mọ̀ wọ́n gan-an wọ́n ti ń sọ létí èmi tí mo dúró yìí pèlédè wọn pé wàláhì ba za mu zabe shi ba wàláhì billahi lazi ba za mu zabe shi ba tán bá ti ń sọ báyìí àwọn ò ní yí ọ̀rọ̀ wọn padà kò sí ti má láì yí ọ̀rọ̀ padà ó yẹ kí ẹ mọ̀ wọ́n náà tán bá láwọn pààyàn wọn ó pa ni tí má lábàá máa yí òun padà ni èèyàn ò ní fẹ́ kú kẹ́gbé ọbẹ̀ lé lọ́rùn kó dẹ̀ mọ bẹ̀yìn pé ṣàánú mi mo fọ ọlọ́run búra ẹ gbà mí kó wọn dárúkọ ọlọ́run tí wọ́n ń sìn wọn ó du níjọ náà yín tán fi yàtọ̀ sáwa nìyẹn o tán fi yàtọ̀ sí wa nìyẹn ibi látẹ̀ tí máa ń gbẹjọ orúsàn Yorùbá ní ìgbàgbọ́ tá a máa ń ní tá a máa ń sùn lé nǹkan a máa ń sùn lé nǹkan gan nílẹ̀ Yorùbá torí ẹ̀ mo ṣe ní Kẹ́mi Badenoch wọ́n ti report ẹ̀ fún England ẹ tètè gbogbo èyí tẹ́ bá mọ̀ ẹ wọ́ ọ̀nà ẹ̀ kó ṣọ́ra tí máa ń bọ̀yàn lọ́wọ́ kó yọra bọ̀yàn lọ́wọ́ tí máa ń dì mọ́yàn bá ti máa ń dì mọ́yàn nílò òyìnbó yẹn tán finú tán àwọn kó ṣọ́ra inú wọn ò dùn sọ̀rọ̀ tó sọ inú àwa Yorùbá ló dùn inú tí wọn ò dùn toró against wọn gan orúkọ tó pọ̀ wọn àwọn orúkọ bàbá wọn ló kì ó kì pọ̀n rí wọn ó dẹ̀ dùn wọn Kẹ́mi Badenoch kì í ṣọ́ra torí ìpọ̀n rí wọn England wọn àná pọ̀n rí Haúsá pọ̀n rí àwọn Fúlàní England tẹ̀ ń wọ̀n wà nù wọn èmi ò yé sọ dọ̀la British wọn náà tó bà orílẹ̀-èdè yìí jẹ́ àwọn náà sọ dàdàkudà báyìí tí wọn àjẹ́ ó lójú mo mọ̀ pé they are working against Yorùbá nation but agbára wọn ò lè gbé torí àwa gan ò dúró a ti tọwọ́ gbogbo tí a mọ̀ nílẹ̀ Yorùbá ti tọwọ́ rẹ̀ bọ̀ ẹ wá máa wá wò ó bí tí ó bá yọrí sí the only thing tí Yorùbá ní òní ìṣọ̀kan ìṣọ̀kan yẹn làwọn á ṣiṣẹ́ fún báyìí àwọn tó ṣòro mú làwọn tí ń rí jẹ nídìí mọ̀dàrú gbogbo àwọn tó ń rí jẹ nínú ìjọba orílẹ̀-èdè yìí àwọn lè rí tí ò fẹ́ kí Nàìjíríà ó pín àwọn tí ń rún jẹ ń bẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni àbùlà tí wọ́n wà ṣùgbọ́n àwa tí ó kàn wá táwa ń wò pé ọjọ́ iwájú àwọn ọmọ tiwa náà ṣe pàtàkì sí wa ṣé bá a ṣe máa bá a lọ rèé ó ní kíní yìí affect ìdí tá a ṣe ń jáde tá a ṣe ń sọ̀rọ̀ rèé pé ẹ má jẹ́ adákẹ́ lórí ọ̀rọ̀ yìí kò yẹ kó lédè orí bó ṣe rí yìí a ti gbìyànjú àwọn bàbá wa tán ṣáájú wọ́n ti dìde wọ́n ti rìnrìn àjò lórí ẹ̀ kò work kí wọ́n là ń dúró ṣe nígbà tí yẹn kàn gbáyàn lákòókò téèyàn fi àkókò ẹni ṣòfò ó ní láti máa pẹ́rẹ́ ẹ̀ ní ọmọ orílẹ̀-èdè ìfàkókò ẹni ṣòfò ni torí ẹ̀ la ṣe ń ké pe gbogbo ẹ̀yin torí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá pé ẹ jẹ́ àpàtọ̀pọ̀ kítọ̀ ó lé ó ẹ jẹ́ àpàtọ̀pọ̀ ẹ jẹ́ àroko síbi kankan náà kó lè work mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ ọ̀rọ̀ pé bó la ti fẹ́ rìn ìjọ kan náà ni ó bẹ̀rẹ̀ àìmọye nǹkan tá a ti sọ lórí ìkànnì yìí tó yẹ ká lọ mọ́ revisit ẹ wo kéèsì ogun 1967 ogun the first civil war ní Nàìjíríà 1967 mi ò fẹ́ dárúkọ ogun yẹn ni after civil war ní 1971 tí wọ́n jagun parí tí gbogbo nǹkan calm down kí ni ìgbésẹ̀ tí Gawon gbé Gawon ló wà lórí ìjọba ń gbà yẹn Gawon lọ ó ṣòfin pé kí wọ́n move olóṣòfin kán move territory capital kúrò lẹ́kọ̀ọ́ kán move ẹ̀ lọ sí Àbújá
with the help of British, because gbogbo ògbésẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa gbé British ló ń fún wọn ní clean bọ́n ní máa gbé. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn pẹ̀lú Britiko nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí. Wọ́n wá plan, wọ́n dẹ̀ ṣe drawing board wọn, wọ́n dẹ̀ gbé kalẹ̀ pé ok o, tí wọ́n bá ti parí ìjọba, àwọn next person wọ́n fẹ́ take over kí wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀. Immediately tí Gawon kúrò, wọ́n dẹ̀ nǹkan tó bá tí Murtala bá ń bẹ̀ ní 75 ló fi bẹ̀rẹ̀ iṣẹ́. Nígbà tó di 75 tí Murtala dé, immediately ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ Àbújá. Òun ló sign pé kán bẹ̀rẹ̀ contract Àbújá, gbogbo contract wọ́n fẹ́ lé pipe ni, wọ́n fẹ́ faná ni, wọ́n fẹ́ ṣe gbá ni, wọ́n fẹ́ ṣàwo ni. Murtala ló bẹ̀rẹ̀ 1975. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀, bàbá tèmi gan wà náà contractor tó ṣiṣẹ́ l'Àbújá ńgbà yẹn, tó pé gbogbo pipe omi tí wọ́n lé l'Àbújá pátá wọ́n wà náà àwọn gan crew tó ṣiṣẹ́ yẹn, àwọn tó ṣiṣẹ́ iṣẹ́ yẹn ńgbà yẹn. Ẹ wá wò títí bí ìjọba kan ṣe ń dé, ìjọba kan náà ń ṣiṣẹ́ ń bẹ̀, àwọn dẹ̀ lọ ní opportunity láti wà níjọba láti gbà yẹn. Ẹ wá wò láti 67 tí Gawon ti débẹ̀, Gawon, Murtala, Shagari. Nígbà tí Shagari débẹ̀, Ọbásanjọ́ ti rule láti sọ pé lẹ́yìn àwọn Ọbásanjọ́, Shagari tún wọlé. Lẹ́yìn Shagari, a rí Buhari. Lẹ́yìn Buhari, a rí Babangida. Lẹ́yìn Babangida, a tún rí Abacha. Ẹ wo iye wọn wọ́n yẹ tó lọ. Ká tó wá move territory lọ sí Abuja 1992. So ẹ̀yin náà wo step tó take, torí la ṣe ń pariwo fẹ́yìn tẹ́ ẹjọ́ ìran Yorùbá wípé ẹ ṣe làákàyè. Àwọn people plan kìíní yìí ni nígbà tí wọ́n dẹ̀ move kúrò l'Abuja, tí wọ́n move l'Abuja 1992, wọ́n move dọ̀dọ̀ Barak náà. Gbogbo nǹkan ogun tí Nàìjíríà fi epo gbà tó yẹ pé wọ́n ṣe ní trade by barter ni wọ́n move pátá lọ sí Abuja, lọ sí Kaduna, sorry, wọ́n ń pè bìkan ní Jaji ní Kaduna. Tẹ́ bá ń lọ sí Zaria, tó bá kú dé tẹ́ ń wo Zaria lọ́ọ̀kan lè máa rí Jaji by the left. Tẹ́ ń lọ Kano Zaria, tẹ́ bá ti pọ́n Kaduna díẹ̀ lẹ́ máa kan bẹ̀. Inú igbó yẹn náà lọ kó gbogbo nǹkan ogun orílẹ̀-èdè yìí sí pátá, àti nǹkan ogun tá a rà lánàá àti èdè sátọ̀ wọ́n rà lọ́la ibẹ̀ náà ń kó lọ. Wọ́n plan ọjọ́ iwájú wọn pé a lè sọ Yorùbá àti Ìgbò lè yọwọ́ lọ́la nítorí tí Ìgbò ṣe ní 1966. Ṣé ẹ ti rí nǹkan tí mo ń tọ́ra sọ pẹ̀lú wọn? Wọ́n plan fọ́jọ́ ìní. Ikú tó pa Abíọ́lá ara plan wọn ni. Ikú tó pa Bọ́lá Ìgè ara plan wọn ni. Because wọ́n mú àwọn tó bá jẹ́ ògbóǹtarìgì kúrò nù ran yín, ẹ̀ sì mọ lẹ́nu dọ́là. Kí ló fún wa ní gut láti sọ̀rọ̀ nígbà tá a fẹ́ selection Tinubu? Torí pé a rí pé Tinubu jákèjádò ẹ̀dá ni, ó ló ń gbogbo wa jáde nígbà yẹn. Ṣùgbọ́n gbà tá a rí wípé ibi tí géèmù yìí ń lọ, bàbá Tinubu tó ti súnlé, bàbá tẹ̀ ti súnlé already, bó ṣe wà yẹn ó ti súnlé. Torí ẹ̀ la ṣe padà, torí a rí pé oko igbó atúni òun là ń lọ yìí. Tá a bá dé inú igbó ìtàn àní nìkan kan mú bọ̀. Àwa tá a wá pariwo yẹn síta, ṣáà wá máa rí n tó ń ṣẹlẹ̀ lénìí l'Àbújá. Àwọn ń rí oríṣiríṣi wàhálà, oríṣiríṣi idán tá ń bá Tinubu gan pò. Síbẹ̀síbẹ̀ Tinubu jẹ́ nǹkan tó wà Damas kì í gbọ́ pé àǹtí ìgbé ti tẹnu mọ́gi yóò gùn. Nàìjíríà yìí ṣe Lagos State. Ìran Yorùbá ni téèyàn bá ń ṣe nǹkan kéèyàn tẹra mọ́ kó má jẹ́ kó sùn, kì í ṣe Nàìjíríà. Ọlọ́run ọba láàánú, mo tó ṣàdúrà lẹ́ẹ̀kan sí kọ́lọ́ má jẹ́ kó jẹ́ waste effort. Torí ibi tẹ́ ń bá Nàìjíríà lọ, tẹ́yìn rò pé ẹ̀ ń gbìyànjú lórí rẹ̀ kó lè bá dá. Tẹ́ ẹ bá pawó pamọ́ fún mọ́là, gbogbo 50 naira wa tẹ́ ń já lórí transaction tá à ń ṣe ní báǹkì, gbogbo VAT tẹ́lẹ̀ fẹ́ ṣe tẹ́ ń gbowó yìí, tí mọ́là bá débẹ̀ wọ́n ò fi kàtà ni. Àṣírí ẹ lọ́ mọ́ gbọ́lẹ̀ lénìí.
tí ìjọba ìbá dẹ̀ kúrò lọ́wọ́ yín, tí Nàìjíríà ò bá ì tí ì pín, tí ìjọba ìbá fi kúrò lọ́wọ́ yín bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ tún lọ kọ àkọọ́lẹ̀ kejì lénìí kí ìran Yorùbá tó débẹ̀ báyìí ni. Àṣírí mo gé fún yín lénìí, torí ẹ̀ ni mo làwa ṣe ń sọ fún yín gbọmọgbọmọ pé ẹkún ọ̀la ni irú àwa yìí ò ní dá sí mọ́ tó bá di píríọ̀dù yẹn. A máa wo àwọn tí wọ́n ń tẹ̀lé yín lénìí tí wọ́n rò pé yóò ṣeé ṣe tẹ̀yìn ò bá sí ń bẹ̀ mọ́ báwọn ò rí ṣe, a máa wo wọn bí wọ́n ṣe ṣe, bí wọ́n ṣe communicate pẹ̀lú àwọn arábí. Torí tó ṣe Yíbò nìyẹn, àwọn tó dá wà láàrin Yíbò àtàwùsálẹ̀ nígbà tí Zik ń sá lọ bá wọn, Zik ń sá lọ bá wọn, Zik ń sá lọ bá wọn, kí láàbọ̀ ọ̀dọ́ Zik ń sá lọ bá wọn, kí láàbọ̀ rẹ̀ lénìí. Àbọ̀ Zik tí ń sá lọ, tí ń da owó lọ́wọ́ lójoojúmọ́, tí ń máwó lọ́wọ́ bí ọ̀tá, àbọ̀ rẹ̀ dà, àbọ̀ Zik dà nínú ìrìn àjò yẹn. Torí ẹ̀ la ṣe ń pariwo fẹ́yìn tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ bá rò wípé kẹjọjọ máa pò bẹ́ẹ̀ ṣe ń bá wọn pò yẹn kò ní ó fún yín ní result. Wàláhì ẹ̀ ń tara yín ni mo mọ̀ wọ́n. Tí Nàìjíríà bá wà nígbà tí èèyàn ní largest population ní housing, irú ìbò wo lẹ wá fẹ́ dì, irú kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tó fẹ́ work. Torí ẹ̀ ní sábà sọ pé wọ́n ti kíní kan ti pass second reading, màá kàn máa rẹ́rìn níbi àbá rò pé dídìrín làwọn táwọn ń bá wé ni. Ó tẹ̀ táwọn tá máa ń gbé ní ìṣẹ́jáde kíní kan ti pass second reading, kíní kan ti pass third reading, mo kàn máa ń wo ni. Ẹ mọ nǹkan tí ẹ̀ ń sọ ni. Reading yàtọ̀ sí pé ṣáà ti gbà wọlé ni. Ẹ mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ni. Ẹja máa bá bọ̀. Ẹja máa bá bọ̀. Àwa tá à ń wòran àpọ̀ tá a fẹ́ mọ ibi tẹ́ ẹja tí ó jà sí. Ẹ bá lọ kó gbogbo Central Bank kẹ́ ẹ kó fún wọn. Ẹ waste owó yín ni àwọn arábí òfin láta ni. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. Ọ̀rọ̀ tí Málà bá sọ níjọ́ tí wọ́n bá ti lọ kí Jímọ̀, ọ̀rọ̀ yẹn kò sí tí máa yẹ nílẹ̀ Haúsá. Ntẹ́ ẹ lè ṣe tọ̀rọ̀ yẹn òfin ní wáyé òun ni pé kẹ́ ẹ blọ́ọ̀kì gbogbo mọ́ṣáláṣí Jímọ̀ tí ń bẹ nílẹ̀ Haúsá. Kẹ́ ẹ blọ́ọ̀kì ti Kánò, ẹ blọ́ọ̀kì ti Katsina, ti Bauchi, ti Jigawa, ti gbogbo ẹ̀ Kaduna. Ẹ blọ́ọ̀kì àwọn mọ́ṣáláṣí Jímọ̀ wọn tó jẹ́ Central Mosque. Tẹ́ ẹ bá ti lè rí blọ́ọ̀kì tí wọn ò kírun ń bẹ̀ mọ́ tá a fi selection, gbogbo tẹ́ ẹ fẹ́ yẹ yóò tẹ̀ yín lọ́wọ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí sí ẹ gbàgbé lórí ẹ̀. Bàbá wọ́n ń fọlọ́ ń búra sẹ́ pé wàláhì bìláhì làzẹ́ wàzámùzà àbí bàbá Tinubu bá wàláhì bá ṣe sọ nìyẹn tá a dẹ̀ ń fetí gbọ́ báyìí. Ìbò mélòó lẹ́dì àwọn tí wọ́n tẹ̀lé Tinubu lẹ́nu tí wọ́n sọ pé Tinubu ń gbìyànjú. Sẹ́yìn jáde nígbà tá à ń pè yín pé ẹ wá dìbò ó dè ní gbogbo yín wọn ìṣẹ̀lẹ̀ kẹjẹ kájọ pé bàbá jókòó kájọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ebú, ẹ jẹ́ àjókòó, ẹ má jẹ́ ká jẹ́ káwọn kí ìran yìí ó máa dààmú mọ́. Ẹ rí pé ìran Yorùbá ń jàjò rẹ̀ yìí ni. Nǹkan ń bàjẹ́ lójoojúmọ́, nǹkan ò dáa. Èdè ní ká máa forí tì lọ pé yóò dáa níjọ́ wo tí British tó ń fún wa 2075. Tí ò bá ní dá ní títí di 2075, ẹ jẹ́ kó ká kúkú ẹ̀kọ́ ìdání ká kúkú dúró láyé wa kára máa forí tì lọ́dọ̀ wa. Báwo bá tiẹ̀ ní jẹ́ bí àmọ́ pàrọ̀ ọmọdọ́mọ wa wọ́n máa bá nǹkan tó dá ńlẹ̀. Nígbà wà ń jà fún táwọn sọ̀rọ̀ lé lórí rèé. Tá à ń sọ̀rọ̀ lé lórí rèé. Kẹ́ ẹ mọgbọ́n tẹ́ ẹ bá dá láti jẹ́ kí ìran Yorùbá wà lójú kan. Eléyìí tá à ń fọ́n káàkiri yẹ́lẹyẹ̀lẹ yìí, a kàn ń fìyà jẹra wa ni. Ẹ máa bèrè lọ́wọ́ wọn ẹni pé ta ló pa Bọ́lá Ìgè. Wọn ò rí ẹni tó pa Bọ́lá Ìgè dòní, ẹ sì nígbàgbọ́ nínú orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ta ló mẹni tí ó kàn tó bá dọ̀la? Ta ló mẹni náà tí ó kàn? Tọ́lọ́hun ò bá yọ Sunday Igboho, bá sì máa gbọ́ pọ́n pa òun náà ni àní mẹni tí wọ́n tó pa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí kú rẹ̀ bọ́ sí wọn lọ́wọ́. Ikú Bọ́lá Ìgè dọ̀la àmẹ́ni tó pa. Abíọ́lá jẹ poison ní àmẹ́ni tó pa dọ̀la. Èdè ní ká máa forí tì. Ta ni ẹni tí ń sọ ni wọ́n ní kọ́lọ́hun gbà wá lọ́wọ́ ẹni tí ń sọ ni tá a mọ̀. Bí Tinubu ṣe wà yẹn ọlọ́mọjà rí láburú tó wọ́n bá tẹ̀.
ṣé bá ṣe máa ń wòran náà nì. Yorùbá ẹ má ṣàsùnpìyè níbi tó dé yìí. Èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì lálẹ́ yìí. Ó tó dijọ́ mi ọjọ́ orí.